ẹjẹ́ àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájẹ́ ọbalẹ̀ bí ìka bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibi iṣẹ́ tá a fi ń ajá ní kó gbó èyí tá a fi ń àgbò ní kó kàn èyí tá a fi ń ewúrẹ́ ní kó máa ké mẹ́ẹ̀mẹ́ẹ̀ káàkiri gbogbo àgbòlé èyí tá a fi ń wá lórí ìkànnì yìí kì í ṣe nǹkan méjì onínìròyìn ajá balẹ̀ bí nǹkan bá ti ṣe ń lọ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè oníkàmọ̀ kí mo kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ tẹ́ ń dúró tì wá gbogbo gbà ẹ̀kọ́ àdúró tì Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún tásìkò yìí ọ̀nà àlàyé fẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tí mo mú wá sójúmọ́ màá wò náà tẹ́tí gbọ́ wa ibẹ̀ tí mo bí ìṣe mi ẹjẹ́ àwo kókó tí ń bẹ níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ariwo ọjà lásán ni gbogbo yín pa o èmi ò sì ṣetán láti gbọ́ ariwo ọjà bí ti wù kó máa iṣẹ́ rere mi ni mo gbájúmọ́ gómìnà ìpínlẹ̀ Abia ló fáwọn ẹgbẹ́ alátakò lésì ọ̀rọ̀ lórí ẹ̀sùn ìkówójẹ tán fi kan alájọṣepọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó èyún Aisha Achimugu ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí àjọ EFCC kó yọ̀ǹda rẹ̀ kó sì máa relé rẹ̀ láyọ̀ àti àlàáfíà báyìí. Ṣèyí Tinubu ti bà ẹgbẹ́ NANSI jẹ́ o ọwọ́ agbára ló ń lò lé àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ lórí olóyè tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ NANSI òun ló sọ èyí di mímọ̀ lẹ́yìn táwọn agbébọn gba owó tó tó mílíọ̀nù 11 náírà lọ́wọ́ mọ̀lẹ́bí ìmáàmù àgbà tán jí gbé ní ìpínlẹ̀ Zamfara ní ṣẹ́nà tún ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náà ti ṣe takuntakun wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ ibùba àwọn agbébọn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì fi páńpẹ́ òfin gbé aṣáájú àwọn oníṣẹ́ láabi náà. Ìbúgbàmù àdó olóró míì ló tún ṣe bẹ́ẹ̀ tó dún pawù tó sì ṣekú pa àwọn ọmọ ogun ilẹ̀ yìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Borno. Bẹ́ẹ̀ ni àwọn báńdíìtì ṣekú pa ọlọ́dẹ àdúgbò kan ní ìpínlẹ̀ Zamfara wọ́n sì tún jí ìbọn rẹ̀ gbé sá lọ. Lábala ti Yorùbá Nation níṣe ni àwọn ènìyàn tó jẹ́ olólùfẹ́ ilẹ̀ káàárọ̀-oòjíire náà ti gun orí òkè àdúrà lọ báyìí látàrí pé wọ́n ní ká máa gbáradì fún ìgbọ́de mẹ́gàrálì tí ń bọ̀ lọ́nà yìí nábàlọ̀ rẹ̀ ń gbàdúrà o. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ariwo ọjà lásán ni gbogbo yín pa èmi ò sì ṣetán láti gbọ́ ariwo ọjà iṣẹ́ rere mi lèmi gbájúmọ́ o. Gómìnà ìpínlẹ̀ Abia ló bá fi èsì fáwọn ẹgbẹ́ alátakò ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Otti ó ní ó ṣe bẹ́ẹ̀ fèsì padà fún àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò nínú ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní ìpínlẹ̀ Abia pẹ̀lú bá ṣe ń ṣe bẹ́ẹ̀ gbé ìròyìn rẹ̀ káàkiri pé ó fẹ́ fi ẹgbẹ́ òṣèlú Labour Party sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú PDP nígbà tó tún sọ wípé kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP ló tún fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ló tún fẹ́ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ darapọ̀ mọ́ gbogbo ní í ṣe ni gómìnà ọ̀hún Alex Otti ló wá ṣe bẹ́ẹ̀ fèsì padà fáwọn ẹgbẹ́ alátakò ọ̀hún lásìkò tó ń gba àlejò ọmọ ilé ìgbìmọ̀ asòfin èyí tó ń sojú ẹkùn àríwá bẹ́ńdẹ̀ èyí tó darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú Labour Party láti inú ẹgbẹ́ òṣèlú PDP èyí Nnamdi Ibekwe tó ń gbà ní àlejò ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé gbogbo awuyewuye àti ariwo tán pa yìí ó ní kò jọ̀ ńlára bí kì í ṣe pèsè tó ń ṣe bẹ́ẹ̀ wá ṣe ní ìpínlẹ̀ Abia ló jẹ́ òun lógún jùlọ oníṣẹ́ ẹ̀sìn láwọn tán ń pariwo yìí nǹkan méjì òun ló mú ariwo wá tí wọ́n fi ń pariwo òun káàkiri ó ní àkọ́kọ́ àwọn míì ń pariwo káwọn èèyàn lè dá wọn mọ̀ tó bá di ọjọ́ ètò ìdìbò kákan forúkọ wọn sí inú ètò ìdìbò lásán tó sì mọ̀ páwọn ò níbì kankan táwọn ń lọ that is to say wọn ò lè jáwé olúborí nínú ètò ìdìbò tó bá di àsìkò náà ó ní àwọn ẹnì kejì tí wọ́n ń pariwo ó ní àwọn ènìyàn tó ṣe wípé wọ́n kàn ra ààyè kalẹ̀ fúnra wọn ni ó ní àwọn náà láfojúsùn láti díje dupò ní ìpínlẹ̀ Abia ó ní ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún láti ọdún 2025 nígbà tí ó bá fi dọdún 2040 wọ́n nígbàgbọ́ pé àwọn èèyàn ti máa gbọ́ orúkọ àwọn ní gbogbo agbègbè àyíká ìpínlẹ̀ Abia bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn oníròyìn iléeṣẹ́ Arise TV ló ṣe àbẹ̀wò sí Alex Otti láti ṣe bẹ́ẹ̀ yẹ àwọn iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó ti gùn lé tó sì ń ṣe ní àṣeyọrí wẹ́rẹ́wẹ́rẹ́ èyí Hosseini Rufai ó ṣe bẹ́ẹ̀ ṣàbẹ̀wò sí ní ilé rẹ̀ níbi tí ó ti fi ọ̀rọ̀ wá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ní ẹnu wò tó kúlùkù wọ́n sì ń sọ pé inú àwọn dùn sí iṣẹ́ gudugudu méje tó ń ti yàyà mẹ́fà tí gómìnà Alex tó ń ṣe fáwọn ní ìpínlẹ̀ ọ̀hún á ṣe àfihàn fídíò rẹ̀ ní ìparí gbogbo ìròyìn wa.
lórí ẹ̀sùn ìkówójẹ tán fi kan alájọṣepọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Aisha Achimugu, ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí àjọ EFCC kó yọ̀ǹda rẹ̀ kó sì máa relé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Lónìí tí ń ṣe 30 ọjọ́ inú oṣù kẹrin ọdún 2025 tá a wọ̀ yìí ní ṣe ni ẹni tó jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Aisha Achimugu òní ó ṣe bẹ́ẹ̀ yọjú sí ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Tẹ́ bá gbàgbé ìròyìn ìṣáájú òní bí àwọn àjọ EFCC yún àjọ tí ó mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ owó ìlú ní ìjẹkújẹ náà fi páńpẹ́ òfin gbé Aisha ní nǹkan bí dédé aago 5 ìdájí ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport inú ní ọjọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣòwò ìlú báṣubàṣu àti pé ó ń kó owó pamọ́ bẹ́ẹ̀ ni ó tún kó owó jẹ. Gbogbo ẹ̀sùn yìí ó ní àjọ EFCC náà fi kàn wọ́n sì gbélẹ̀ tán fi sí àhámọ́ wọn kó tó di wípé ilé ẹjọ́ sọ di mọ̀ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kan yọjú pẹ̀lú àjọ náà àti ẹni tán fi ẹ̀sùn kàn sí ilé ẹjọ́ gíga ní Àbújá lónìí. Nígbà tí ó sì dé sí ilé ẹjọ́ ọ̀hún níṣe ni adájọ́ Inyang Ekwuo ló ṣe bẹ́ẹ̀ sí ní àlàyé wípé kí wọ́n yọ̀ǹda Aisha Achimugu kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà pé tó bá tún wá ṣe bẹ́ẹ̀ tó di ọjọ́ kejì inú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí níṣe ni kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ padà wá sí ilé ẹjọ́ kí ìgbẹ́jọ́ ọ̀hún kó sì lè máa fi ṣe bẹ́ẹ̀ kó máa fi tẹ̀síwájú. Fídíò rẹ̀ ń bẹ bí tá a ṣe àfihàn bó ṣe wà ní ilé ẹjọ́ ọ̀hún. Ella now, can't you people's phones? What is the problem? Normal, it's just normal, very normal. It's no problem. Close up. Ṣèyí Tinubu ti gba ẹgbẹ́ NANS jẹ́ o, ọwọ́ agbára ló ń lò lé àwọn akẹ́kọ̀ọ́ lórí. Olóyè tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ NANS ló sọ èyí di mímọ̀. Ẹgbẹ́ tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà the National Association of Nigerian Students NANS ó ní wọ́n ti sọ di mímọ̀ wípé ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe Ṣèyí Tinubu ó ti tọwọ́ bẹ ẹgbẹ́ náà tó sì ti fẹ́ dojú ẹgbẹ́ náà dé bolẹ̀ yàtọ̀ sí tí wọ́n torí ẹ̀ dá ẹgbẹ́ náà fún tí kò fẹ́ ṣe àǹfààní fáwọn akẹ́kọ̀ọ́ mọ́, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ex-senate president tẹ́lẹ̀ fún ẹgbẹ́ náà Henry Okonomo òní ó ṣe bẹ́ẹ̀ ní ìtàkùrọ̀sọ lójúmọ́ máwòrán chánẹ́ẹ̀lì ní èní níbi tó ti ń ṣe àlàyé wípé pàtàkì tí wọ́n torí ẹ̀ dá ẹgbẹ́ NANS ọ̀hún sílẹ̀ ó ní kò fẹ́ wúlò fún mọ́ o, látàrí pé níṣe ni Ṣèyí Tinubu ló ti ń dá sí ọ̀rọ̀ tí ń lọ nínú ẹgbẹ́ ọ̀hún tó sì ń lọ wá agbára láti fi ọwọ́ náà jẹ àwọn ènìyàn níyà nínú ẹgbẹ́ NANS náà. Tẹ́ ẹ bá gbàgbé ìròyìn nípa Ṣèyí Tinubu àti ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ NANS ó ní ó ti ń lọ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tá ti sọ níwọ̀n wípé Ṣèyí Tinubu ó ṣe bẹ́ẹ̀ ń dúnkokò mẹ́mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà nínú ẹgbẹ́ NANS náà níbi tá tó ti ṣe ní àlẹ́ pé wọ́n fi ẹ̀sùn kan Ṣèyí Tinubu pé ó ń lo àwọn ọmọ gànfẹ́ láti fi ìyà jẹ àwọn tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún, nígbà tí Henry tí ó mọ̀ ṣe àlàyé lórí mọ̀máwòrán chánẹ́ẹ̀lì wọ́n mọ̀ sọ bímọ wípé òun ò mọ kókó àbí ipa pàtàkì kan tí Ṣèyí Tinubu tó ní nínú ẹgbẹ́ NANS ọ̀hún. níbi tó ti ṣe ní àlàyé pé Ṣèyí Tinubu kì í ṣe ara wọn nínú ẹgbẹ́ NANS torí pé kò kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà. olóyìn tó bá kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà a lè sọ wípé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ní abẹ́ NANS. Ṣèyí Tinubu kò ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kò ní ipa kankan tó ń kó nínú ẹgbẹ́ ọ̀hún àbí ìgbìmọ̀ ẹgbẹ́ NANS. ó kàn ṣàdédédé ó sì ń tọwọ́ bọ ohun tí kò yé àti tí kò mọ̀, ó ń tọwọ́ bọ̀ lójú tó fi ń ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́. oníṣe kí n má tàn yín
Ṣèyí Tinubu ti bà ẹgbẹ́ náà sì jẹ́ torí pé ń ta torí ẹ̀dá kalẹ̀ ohun kan ni ó wúlò fún mọ́ báyìí ó ti lo ọwọ́ agbára lé àwọn ènìyàn lórí nínú ẹgbẹ́ ọ̀hún. Ẹ jẹ́ mú fídíò rẹ̀ wá kó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mi. The primary reason for why it was established, in fact, let me say, is the organization is almost losing it because these people have programmed the organization in the sense that if you do not have government backing, I am afraid, you might not be able to become anything in the organization, except few that still have the genuine interest of the student at heart. And that is the reason why the interest is becoming so high. Everybody is now tagging themselves to one political party or the other. The organization is already losing the purpose of its creation. And if care is not taken with the involvement of the president's son for the past 1 year, he has done everything to make sure that the organization is porous. What he stands to gain, I don't know. What you want to achieve, I don't know. But the question I want the general public to ask him is, what is his interest in NANS? He wasn't a stakeholder. He didn't school in Nigeria, because the only thing that can qualify you to be a stakeholder in the organization is if you have served in the organization. And the only thing that can qualify you to be a member of the organization is if you are a student schooling in Nigeria. You are a member. That means you have rights to contest in the organization. But if you did not fall in this category, there's no how you can tell yourself a stakeholder of the organization. Ẹ máa káàbọ̀ padà o. Lẹ́yìn táwọn agbébọn ṣe bẹ́ẹ̀ gba mílíọ̀nù lọ́nà 11 náírà lọ́wọ́ mọ̀lẹ́bí ìmáàmù àgbà kan jí gbé ní ìpínlẹ̀ Zamfara, níṣẹ́ náà tún ṣekú pa ìmáàmù ọ̀hún pẹ̀lú ọmọ rẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Láti bí oṣù méjì sẹ́yìn báyìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí ẹni tó jẹ́ ìmáàmù àgbà fún mọ́sálásí ńlá Maru ní ìpínlẹ̀ Zamfara, èyún Alkali Saliu Sulemanu, tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ti jí gbé. Láti ìgbà náà ó ní àwọn ajínigbé ọ̀hún náà ti ń kọ ìwé sáwọn mọ̀lẹ́bí ìmáàmù ọ̀hún àti ọmọ rẹ̀ 3 tí wọ́n jí gbé papọ̀ wípé kí wọ́n lọ rèé tọ́jú 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹni tó jẹ́ ìmáàmù ọ̀hún. Ṣùgbọ́n níṣe ni àwọn mọ̀lẹ́bí wọ́n ṣakitiyan wọn lọ́tún àti lósì tó fi mọ́ mọ́sálásí ńlá ní Maru ọ̀hún, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí owó tó tó mílíọ̀nù lọ́nà 11 náírà tí wọ́n tú jọ fún àwọn agbébọn ọ̀hún. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn, wọ́n ní àwọn ènìyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ jàjàbọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé náà, òní wọ́n á mú ìròyìn láabi náà wá fún àwọn mọ̀lẹ́bí wípé níṣe ni wọ́n ti ṣekú pa ìmáàmù àgbà Saliu Sulemanu àtàwọn ọmọ rẹ̀ 3 lẹ́yìn tó tún gba mílíọ̀nù lọ́nà 11 náírà tán lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Nínú àlàyé tí ẹni tó jẹ́ olùgbé agbègbè náà, agbègbè Maru, èyún Shehu Mani, tó ṣe ní àlàyé fún ikọ̀ oníròyìn Punch, ó sọ dímọ̀ wípé lóòótọ́ àti lódodo 20 mílíọ̀nù náírà ni wọ́n béèrè fún, àwọn sì gbìyànjú láti wá mílíọ̀nù 11 náírà fáwọn ènìyàn náà. Ó ní láìpẹ́ láì jìnnà ó ní wọ́n bẹ̀rẹ̀ wípé látàrí páwọn ò rí mílíọ̀nù 9 náírà tó kù san, fún ìdí èyí káwọn lọ rè wá ọ̀kadà tuntun 2 ọ̀tọ̀ọ̀tọ̀ àti oríṣiríṣi oúnjẹ tí wọ́n kọ sí inú ìwé fáwọn. Wọ́n ní àwọn ò lágbára rẹ̀ bóyá lè ló wà fà á tí wọ́n fi ṣekú pa ìmáàmù ọ̀hún àti àwọn ọmọ rẹ̀ 3 tí wọ́n ṣe bẹ́ẹ̀ kú sí àkàtà wọn. Bẹ́ẹ̀ ló ní àwọn tí ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ṣe ètò ìsìnkú wọn nílànà ti ẹ̀sìn Ìsìláàmù. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Anambra làwọn náà ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọ akin pẹ̀lú bá ṣe yàwọ̀ ibùba àwọn agbébọn ìpínlẹ̀ ọ̀hún, wọ́n sì fi páńpẹ́ òfin gbé aṣáájú àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Lágbègbè tọ́pẹ̀ ní Osumoghu Izieke, ìjọba ìbílẹ̀ Ihala ní ìpínlẹ̀ Anambra, ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún, SP Tochukwu Nkega, ètò ṣe fáwọn oníròyìn, ó sọ bímọ wípé lẹ́yìn tí wọ́n ta àwọn lólobó wípé àwọn agbébọn náà wọ́n fi ibi tí wọ́n kọlù wọ́n sí yìí wọ́n fi ṣe ibùba. Ibẹ̀ ni àwọn ti gbé ìgbésẹ̀ láti ṣe ìkọlù sí wọn. Ó lásìkò tí àwọn dé sí ibi tí wọ́n fi ṣe ibùba wọn yìí, wọ́n gbìyànjú láti lè
láti lọ ṣe ìkọlù sáwọn ènìyàn pẹ̀lú kó sì jẹ́ wọn nípa pé kónílé gbélé ọlọ́jọ́ ajé Monday sit at home òní wọ́n fẹ́ gùn lé kó tó di wípé àwọn ṣe bẹ́ẹ̀ yabo ibi tí wọ́n wà nígbà tí wọ́n débẹ̀ ọwọ́ ba arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ewulu Chikwu ẹni ọdún márùndínlógójì èyí tí wọ́n sọ dúró wípé ó kópa ní inú ìkọlù èyí tó wáyé níbi ọdún 2022 sí iléeṣẹ́ ọlọ́pàá tó pè ní Ukpo Divisional Police Headquarters ní gúúsù Nnewi ní ìpínlẹ̀ Anambra níbi tó ti ní àkọsílẹ̀ ọlọ́pàábìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Stella Marisi wọ́n ṣekú pa ní ìpakúpa wọ́n sọ dúnmọ̀ wípé Ewulu Chikwu yìí òun náà jẹ́ ọ̀kan lára àwọn agbésùmọ̀mí ikọ̀ IPOB lọ́sìn ní ọwọ́ ti bàbá yìí àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀. Ìbúgbàmù àdó olóró míì ló bá tún ṣe bẹ́ẹ̀ tó tún dùn èyí tí ikọ̀ Boko Haram tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún yìn ló ṣe kú pa ọmọ ogun ilẹ̀ yìí méjì ní ìpínlẹ̀ Borno. Òpópónà Maiduguri sí Dambuwa ní ìpínlẹ̀ Borno ní nǹkan bí dédé aago 11 òwúrọ̀ èyí tó wà ní ìtòsí abúlé Unyeliri ìjọba ìbílẹ̀ Konduga ní ìṣẹ̀lẹ̀ ilé tó ti wáyé o lẹ́yìn bíi ọjọ́ 17 tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè yìí ní ojú òpópónà yìí kan náà ó ní wọ́n sọ dímọ̀ wípé níbi tí ènìyàn 8 tí ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìbúgbàmù àdó olóró ikọ̀ Boko Haram èyí tó wáyé ń bẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 29 inú oṣù táwọ̀ yìí ó ní ìbúgbàmù míì ló mà tó ṣe bẹ́ẹ̀ tó sọsẹ́ níbi tí ọmọ ogun ilẹ̀ yìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti kú ní ìfanáfanṣu látàrí bí àdó olóró ọ̀hún tí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n rì kalẹ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ tó dùn ẹni tó jẹ́ olórí agbègbè Dambuwa Alhaji Lawan Maina ó mọ̀ ṣe ní àlẹ́ yìí wípé kì í ṣe ní kì í sí àná ọjọ́ ti pẹ́ tí ikọ̀ Boko Haram tá ti ṣe bẹ́ẹ̀ ní àdó olóró ní òpópónà Maiduguri sí Dambuwa yìí ní pàtàkì jùlọ ìlú tó pè ní Dambuwa gangan ó ní níṣe ni ẹ̀rù bà àwọn ní gbogbo ọjọ́ gbogbo gbà pẹ̀lú ìkọlù táwọn Boko Haram tó ń ṣe sí àwọn ènìyàn náà bẹ́ẹ̀ ló sọ dúnmọ̀ wípé kò sẹ́ni tó yẹ àwọn ikọ̀ Boko Haram ọ̀hún lọ́wọ́ wò láti ọdún tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tá ti ń sọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Dambuwa ọ̀hún wọ́n wá ṣe bẹ́ẹ̀ ké sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Borno pé ẹ mà dákun ẹ dábọ̀ ẹ má wò wá ràn ẹ̀mí mà ti fẹ́ sọnù tán ní ìpínlẹ̀ yìí ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Dambuwa tẹ ní agbègbè ìtàpè ní Dambuwa tẹ ẹ bá sì tún wá gbàgbé lánàá òde yìí ọ̀làmú ìròyìn náà wá èyí tá a fi ṣe àkórí ìròyìn wa lóòrọ̀ àná níbi tá a ti sọ díẹ̀ wípé ikọ̀ Boko Haram lẹ́yìn àdó olóró èyí tó ṣekú pa ènìyàn tí kò dín ní 26 ní ìpínlẹ̀ Borno yìí bákan náà níṣe ni ìkọlù àwọn ikọ̀ Boko Haram ló ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Borno tí kò sì sí nǹkan kan tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tán rí ṣe sí i. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Zamfara àwọn báńdíìtì ṣekú pa ọlọ́dẹ àdúgbò kan ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì tún jí ìbọn rẹ̀ gbé lọ. Agbègbè tọ́pẹ̀ ní Dosin Wake ìjọba ìbílẹ̀ Birnin Magaji ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe àná ọjọ́ 29 inú oṣù táwọ̀ yìí ní nǹkan bí dédé aago 9 alẹ́ ó kù ìṣẹ́jú 15 kólù ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ nínú àlàyé tí Zagazula Makama tó fi sójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló mà ti ṣe ní àlàyé pé arákùnrin tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ tó ń ṣọ́ agbègbè ọ̀hún pẹ́pẹ́ orúkọ tẹ̀ ní Varuku Suleiman ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ sí lọ́wọ́ pẹ̀lú bá ṣe ní àwọn báńdíìtì náà wọ́n ní ìbọn lùlú wọ́n sì ṣekú pa ní ìpakúpa lẹ́yìn tán pa tán náà tún ṣe bẹ́ẹ̀ gbé ìbọn rẹ̀ tán jí gbé sá lọ ní ìpínlẹ̀ Zamfara Borno Sokoto ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ó ti di ẹrù jẹjẹ táwọn oníṣẹ́ lábí ikọ̀ Boko Haram àtàwọn agbésùnmọ̀mí tó kù tí wọ́n fi ṣe ibùba tí kò sì sí ẹ̀dọ̀ lórí òróǹro fáwọn olùgbé ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a mẹ́nubà yìí. Ó dá ẹ jẹ́ ká máa fi ti Yorùbá Nation ká máa fi ṣe ìdágbére fún ti àsìkò yìí ní ṣe ni ogunlọ́gọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ mú àdúrà ní ọ̀kúnkúndùn báyìí pẹ̀lú bí wòlíì kan èyí tó ní ká má sì dárúkọ ilé ìjọsìn wọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba àdúrà ní kíkankíkan látàrí ìwọ́de tí ó fẹ́ wáyé nínú oṣù karùn-ún táwọn wò lọ́ọ̀kan yìí tán pè ní mega rally fún ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire olùṣọ́ àgùntàn náà nínú fọ́nrán tó fi léde síta ibẹ̀ ni wọ́n ti ń ṣe àfihàn bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gba àdúrà lórí wípé kí ìyọ̀ǹda àti òmìnira ilẹ̀ káàárọ̀ oòjíire kó tètè wọlé wá ní kánmọ́nkóbó bẹ́ẹ̀ náà ṣe àdúrà wípé lọ́jọ́ náà tá a bá ṣe bẹ́ẹ̀ tá a fẹ́ jáde fún mega rally ká má ṣe rí ìdíwọ́ ká sì má ṣe rí ẹ̀mí ẹni tí yóò bá ìṣẹ̀lẹ̀ náà ká má ṣe rí nínú
ìwọ́de náà fẹ́ ṣe ó tún ṣe ní àlàyé nínú fọ́nrán tó fi léde síta wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn ènìyàn ni wọ́n so wá pọ̀ kò sì sí tí ènìyàn ṣe tí Ọlọ́run ọba kò lè túnṣe ṣùgbọ́n tí Ọlọ́run ọba bá ṣe olóṣòro fọ́mọ èèyàn láti túnṣe ó ní fún ìdí èyí ènìyàn ló ṣe orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ Olódùmarè wọ́n lè bá wa túnṣe bẹ́ẹ̀ làwọn ènìyàn náà lè fi ọwọ́ ara wa túnṣe pẹ̀lú àdúrà kíkan èyí tí wọ́n gbà nínú fọ́nrán ọ̀hún títí di ìgbà tá a máa padà ṣe bẹ́ẹ̀ pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí èmi àyànfẹ́ Elédùmarè ní ìmọ̀ wá ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àkókò yìí. So bastardized. Really? For the past 50 years. For the past 50 years? 50 years since the section of Abia State. This road has never been tampered with or constructed by any company or any other government. But this is the first time. Nobody knows that this road is Afikpo Road. People living in Aba for the past 50 years have never known the name of this road. But now people knew that this is Afikpo Road for the first time. From here, just join the Azikiwe axis there. Straight to the school of primary school. It's not it's a very high defeat. So the guy, Abia State Governor, has done well. Looking at Asa Road and any other road, I have gone to Hank, I've seen Oboya, I've seen other roads being constructed hidden. But you know the greater part of this is that I've never seen any billboard bearing Alesoti Construction Company or whatever, or praising him. He's not a fan of praise singers. He has been doing his job diligently, inwardly, and his works are speaking for him. Okay. Come 2027, there is no Jupiter, no demon on earth that can ever stop him. Okay. Thank you. I'm excited. The governor is really trying. Look at our road. Before, we have been suffering in this Abia State, but now, everywhere is also neat. Both lights, both good roads. I can't know. I'm really excited. Let the governor keep on doing well. People, masses are really praying for him. Yeah, and also I'm happy for him as the governor of this Abia State. Then he will keep on leading us forever. We don't need any other governors. We only need Alesoti, our governor. We don't need any other person. It's only Alesoti we need. So my name is Adane Guazu. Also my full name is Chiwend Juliet Obuji. I'm from Imo State in Idato North. Yeah. Yes, go. Well, by the grace of God, I've been in Aba for more than 38 years. All this place you are seeing